A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Rògbòdìyàn ẹgbẹ́ òṣèlú Labour Party gbọ̀nà àrà yọ lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó fìkàlẹ̀ sí ìlú Owerri, ìpínlẹ̀ Imo, dá gbogbo ìbò abẹ́lé fún ipò gómìnà tí alága ẹgbẹ́ Julius Abure ṣe àgbékalẹ̀ rẹ̀ nù. Ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ tí wọ́n gbé kúrò láti Owerri lọ ìlú Àbújá látàrí pípèsè ààbò tó péye ni ó pàṣẹ kí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ṣe àfihàn orúkọ gbogbo àwọn olùdíje du ipò gómìnà ní ìpínlẹ̀ Imo, Bayelsa àti Kogi tí ikọ̀ ìgbìmọ̀ Lamidi Apapa ṣe àgbékalẹ̀ rẹ̀. Bákan náà ni ilé-ẹjọ́ yìí dá ìdíje Sínátọ̀ Athan Achonu nù gẹ́gẹ́ bí olùdíje nínú ìbò gómìnà ìpínlẹ̀ Imo nù. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá, Apapa fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdájọ́ ilé-ẹjọ́ ti sọ àsọdájú wípé Abure kìí ṣe ojúlówó alága ẹgbẹ́ nígbà tí wọ́n ṣe ìdìbò abẹ́lé. Ṣùgbọ́n Abure, nígbà tí ó fèsì sí ìbéèrè lórí aago, sọ wípé ìròyìn òfegèé lásán ni. Ó ní Sínátọ̀ Athan Achonu ní aṣojú àwọn. Ó ní àwọn mọ̀ wọ́n pẹ̀lú ìròyìn àgbélẹ̀rọ. Bákan náà ni akọ̀wé ẹgbẹ́ Umar Farouk náà sọ wípé ẹnikẹ́ni kò dárúkọ Abure nínú ìdájọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé kalẹ̀. Ó ní ẹnìkan kan mọ̀ọ́mọ̀ dojú ẹjọ́ bolẹ̀ ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní ènìyàn 12 tí ó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní odò Kogi-Kungwa, Kamfani ní Arikiya, ìjọba ìbílẹ̀ Lafia, ìpínlẹ̀ Nasarawa. Wọ́n ní àwọn èrò inú ọkọ̀ wọ̀nyí lọ sí oko kí ìjàmbá tó mú ẹ̀mí ẹni 12 yìí tó wáyé nínú àwọn 19 tí ó wà nínú ọkọ̀. Nígbà tí ó ń fèsì, ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ ṣe àpèjúwe ìjàmbá yìí gẹ́gẹ́ bí èyí tí ó burú jáì. Wọ́n ní ìṣòfò ẹ̀mí yìí jẹ́ ìpàdánù ńlá. Àwọn aṣòfin bá ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀ àti ẹbí àwọn olóògbé yìí kẹ́dùn lórí òfò ẹ̀mí tí ó wáyé yìí. Àwọn aṣòfin láti ẹnu agbẹnusọ Ibrahim Abdullahi sọ wípé ó jẹ́ ohun tí ó ba àwọn nínú jẹ́ gidigidi láti pàdánù ọkùnrin àti obìnrin nínú ìjàmbá ọkọ̀ ojú omi ní Arikiya. Ìdí nìyí tí àwọn pẹ̀lú gbogbo ará ìpínlẹ̀ lápapọ̀ ṣe bá àti ará pẹ̀lú ìjọba kẹ́dùn. Wọ́n wá gbà á ládùúrà kí ikú ṣe ìsinmi fún ẹ̀mí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìbílẹ̀ Abia ti gbé èdìdì lé àwọn ilé tí ó wà ní ojúnà Azikiwe, ìlú Aba, tí wọ́n kọ́ sí orí ilẹ̀ Azikiwe, ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú Aba. Èdìdì yìí wáyé láti ọwọ́ àwọn òṣìṣẹ́ gúúsù ìlú Aba, Aba South Town Planning Authority, ní Ọjọ́rú, pẹ̀lú ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí ó bá tú èdìdì yìí fi ẹ̀wọ̀n tàbí owó ìtanràn ṣeré. Àkọlé tí ó wá pẹ̀lú èdìdì yìí ni ó kà wípé àwọn ti gba àṣẹ ìjọba láti fi èdìdì sí ara ilé yìí kí ẹnikẹ́ni má ṣe súnmọ́ ìdí rẹ̀. Ṣùgbọ́n kọmíṣánná àtijọ́ lórí ètò ẹ̀kọ́ lábẹ́ ìṣèjọba gómìnà àtijọ́ Okezie Ikpeazu, akàwé gboyè Ikechi Mgbeoji, sọ wípé ìjọba tí òun sìn lábẹ́ rẹ̀ kò ta ilé yìí. Ó ní ìgbésẹ̀ yìí kún fún irọ́ àti àgàbàgebè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kọmíṣánná náà, ó ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ aládàáni yìí jẹ́ ti olóògbé Rev. Ogudoro, ṣùgbọ́n ìjọba gba ìṣàkóso rẹ̀. Ó ní ìjọba dá ilé-ìwé yìí padà sí ilé àkọ́tà Rev. Ogudoro nígbà tí òun sìn lábẹ́ ìjọba. Mgbeoji ní òun sìn lábẹ́ ìjọba gẹ́gẹ́ bí kọmíṣánná ètò ẹ̀kọ́ láti ọdún 2015 sí 2019. Ó sì jẹ́ ìwà búburú fún ẹnikẹ́ni láti sọ wípé ìjọba ta ilé-ìwé yìí. Irọ́ pátápátá gbáà ni. Ilé-ìwé yìí jẹ́ ti aládàáni fún olóògbé Rev. Ogudoro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ àná fún orílẹ̀-èdè United States, Donald Trump, ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní Ọjọ́bọ̀ lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti ìpàdé àmọ̀pọ̀ lórí ètò ìdìbò, ṣùgbọ́n tí wọ́n gba ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú owó tí iye rẹ̀ jẹ́ £200,000 £200,000, tí wọ́n sì ya àwòrán ife rẹ̀. Trump, tí wọ́n fi
ẹ̀sùn kàn wípé òun pẹ̀lú àwọn 18 mìíràn jọ pàmọ̀pọ̀ dojú èsì ìdìbò ọdún 2020 bolẹ̀ ní ẹkùn gúúsù ní kò lo 30 ìṣẹ́jú nínú ọgbà ẹ̀wọ̀n Atlanta Fulton County kí ó tó kúrò kọjá lọ sí pápákọ̀ òfurufú. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn àhámọ́ rẹ̀, Trump ní ọjọ́ burúkú ni èyí jẹ́ fún ilẹ̀ Amẹ́ríkà. Ó ní ohun tí ó ṣẹlẹ̀ yìí jẹ́ ìdájọ́ lórí irọ́. Òun kò ṣe ohun tí kò dára. Ó ti tó ìgbà 4 tí Trump ti ń rí ogun àdúrúmọ́ láti oṣù kẹrin pẹ̀lú ìpààrà sí ilé-ẹjọ́ ní gbogbo ìgbà. Ó dènà ṣíṣe àfihàn àwòrán ife rẹ̀ nínú àwọn ẹ̀sùn tí ó kọjá. Ní New York, wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó san owó ribiribi fún ìlúmọ̀ọ́ká olówó nọ̀bì. Ní Florida, wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó ṣe àṣemáṣe pẹ̀lú ìwé ìjọba, àti ní Washington, níbi tí wọ́n ti fi ẹ̀sùn kàn án wípé ó pàdé àmọ̀pọ̀ láti dojú ìbò tí ó pàdánù sí ọwọ́ Joe Biden bolẹ̀ ní ọdún 2020. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ilé-iṣẹ́ alámòjútó owó, pàápàá jùlọ ilé-ìfowópamọ́ lórílẹ̀-èdè, ti pàdánù owó tí iye rẹ̀ ń lọ sí bílíọ̀nù 6 náírà ($5.7 billion) sí ọwọ́ àwọn oníjìbìtì ní ìpele kejì ọdún yìí. Gẹ́gẹ́ bí àlàyé FITC fún ìpele kejì ọdún yìí second quarter, ẹ̀sùn jìbìtì àti ìwé yíyí lápapọ̀ jẹ́ 11,679 yàtọ̀ sí 12,503 tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ìpele àkọ́kọ́ first quarter. Èyí túmọ̀ sí wípé ó ní àdínkù 6.96%. FITC tí í ṣe iléeṣẹ́ tí kò sí fún èrè not-for-profit professional organization ni ó ní àwọn ọmọ ẹgbẹ́ bíi Central Bank of Nigeria (CBN), Nigeria Deposit Insurance Corporation (NDIC) àti gbogbo àwọn ilé ìfowópamọ́ tí wọ́n ní ìwé-ẹ̀rí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Wọ́n ní ẹ̀sùn yìí wá láti ilé ìfowópamọ́ 24 tí wọ́n ṣe àfisùn ẹ̀sùn jìbìtì ní àkókò ọ̀hún. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé jìbìtì orí ẹ̀rọ abánisọ̀rọ̀ alágbèéká, kọ̀ǹpútà àti ẹ̀sùn láti ìdí ilé ìfowópamọ́ alágbèéká (POS) ni ó jẹ́ ọ̀nà 3 gbòógì fún àwọn ìwà jìbìtì fún ìpele àkọ́kọ́ ọdún 2023. Ìdí nìyí tí FITC ṣe rọ àwọn ilé ìfowópamọ́ láti túbọ̀ dé okùn ààbò wọn lé dáadáa láti dènà ààyè àwọn oníjìbìtì sí àpò ìkówósí oníbàárà wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Fúnkẹ́ Akíndélé ṣe àfihàn àwòrán rẹ̀ bí ó ti pé ẹni ọdún 56 (46 years). Olùdíje du ipò igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nínú ìdìbò ọdún 2023 ṣe àfihàn oríṣiríṣi àwòrán tí ó rẹwà láti fi sàmì ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ó wáyé lánàá ọjọ́ 24 oṣù kẹjọ. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Akíndélé ti ṣe àfihàn ara rẹ̀ pẹ̀lú ẹbí rẹ̀ nígbà ìsinmi ní orílẹ̀-èdè United Kingdom. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ Nàìjíríà Innocent Uja Idibia, tí gbogbo ènìyàn mọ̀ sí Tú Bàbá, sọ wípé àwọn olórin ìsinyìí kò jẹ òun ní ìdánimọ̀ gẹ́gẹ́ bí akọni (legend). Ó ní òun máa ń mọ rírì wọn bí wọ́n bá kàn sí òun fún ìdánimọ̀, ṣùgbọ́n kò pọn dandan fún wọn. Olùdásílẹ̀ orin African Queen sọ eléyìí nígbà tí ó farahàn lórí ètò Afrobeat podcast tí Adéṣọpẹ́ Ọlájídé, tí gbogbo ènìyàn mọ̀ sí Shopsy Do, ṣe olùgbàlejò rẹ̀. Tú Bàbá ní ipò òun gẹ́gẹ́ bí akọni wà síbẹ̀ títí láé. Èyí kò sì lè ṣe àdínkù sí òun bí àwọn olórin ìsinyìí kò bá ṣe ìdánimọ̀ rẹ̀ pẹ̀lú òun. Ó ní ṣùgbọ́n inú òun máa ń dùn bí àwọn èèyàn bá mọ rírì iṣẹ́ òun àtẹ̀yìnwá. Kódà kò sí ẹni tí inú rẹ̀ kò ní dùn sí irúfẹ́ ìdánimọ̀ bẹ́ẹ̀. Idibia tẹ̀síwájú wípé gbogbo àwọn tí wọ́n bá wà ni wọ́n máa sọ ìtàn wọn. Oníkálùkù ló ní ìtàn tirẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment,
kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.